This is the lady I told you about. You know, unfortunately for us, it's in amnesia. I get the day you made my sister. Yes! I won't make no matter of it. I'm dead, Degu. Irọ́ ló pa ikọ̀ tí ò da ò da. Àdé nígbà ni ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn. Yes, now you're the beginning. Ó ká ẹni tí Ọlọ́run ọba wa lẹ́tà ọ̀sẹ̀. Lóòótọ́ 500 million pọ̀. Ṣé kẹ́ wá pa ogbó yẹn kò kẹ́kọ̀ọ́ fún èmi kò possible torí yẹn ò lè dá future mi. Bó ṣe rú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣe wà ṣá. Irú iye máa ń kú ni ẹ ò ikú burúkú ikú òṣìkú ẹ̀sìn ló wá kú. Ṣé wọ́n ní tí egun bá lé ní tí ò bá bá ní ó máa ń dẹ̀yìn lẹ́yìn ẹni? Ó wá poison tea, ó poison pẹ̀lú bread, ó wá lọ gbé fún thinking that I would not know. Mi lè poison àyìnkẹ́yìn. Kí ni mo fẹ́ fi kó ẹ̀ ṣe? Tíyàn bá fàgòfẹ́ egun máa ń jokùn ẹlẹ́ni. Aproko. Mo ní láti rí torí kó má bàa já sí kó. Ikú. Bàbá, ọmọ tẹ̀ wá ni. Ọmọ wo? Ọlọ́njẹ ti dé o. Àwọn dáyọ̀ mọ̀ wá gba yìí tiẹ̀. Irú ikú ọgọ́ ló wá padà dì. Bí wọ́n lásìdẹ́ǹtì ni mà. Mo kú ọ. Jésù Kristi. Ẹ wò ẹ́ kìí sọ fún yín tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá o. Ìwọ lọ ṣògùn owó. Èmi. Jehovah. Ṣé bó lóun ò lè fi ọmọ ẹ̀ ṣe tètè nítorí kó ń lè rí ẹ̀rù tó bá jẹ́ bàbá mi lójú mi yóò ṣe yóò tún dára sí. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé kò gbọ́dọ̀ súnmọ́kùnrin. Holy Michael. Kì í ṣe mọ́ o. Bàbá mi ṣe mọ́. Mi àyà mi já because wọ́n ti endanger life mi already. Ẹ ṣàlàyé ìṣọ́ pé kò ní kankan ṣe pẹ̀lú ọkùnrin o. Èèwọ̀ ẹ̀ nìyàwó. You have sex. Of course, yes. Sex. That sounds so hard. Odd. Ṣé ìwọ ò mọ̀ pé tán bá fi èso wọn ó kì í ṣe àìsàn oríṣiríṣi máa ṣe? Àdìfẹ́ wojú mi. Ọmọ yóò gbọ́dọ̀ kú bíbére. Irọ́ kò ní kú. Ẹ̀jọ̀ má bínú. Ṣé wọ́n ti fìyàn ṣògùn owó níran yín rí? Wọ́n máa fìyàn ṣògùn owó níran yín. Ẹ lè ṣiṣẹ́. Kí wá lélẹ̀? Èrè là ń ṣe. Kẹ́ ṣiṣẹ́ kẹ́ gbàdúrà sọ́nà kó bùkún yín. Ẹ tún ti mógùn mọ́. Nǹkan tí mo máa sọ fún ẹ sí o ṣe ń lọ church yẹn gbàdúrà fáwọn kí má gà sanwó. Bó ṣe máa jẹ́ nìyẹn ọ̀dọ̀ mi. Kémi lọ sí church kí n lọ gbàdúrà fún yín. Kẹ́kẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ yín mi ò ní jẹ́ kó wọ̀ mí létí. Mi ò ní jẹ́ kó ṣì mí ní ọ̀nà Ọlọ́run. Ọ̀rọ̀ yín mo sọ di ẹ̀fọn, mo wé ìfẹ́ dànù. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ ẹni tí mo mọ̀ ẹ ń kọrin àbí? Ọtí, olúlu ni. Ẹ má bẹ̀rẹ̀. Gbàmígbàmí ó yẹ àgbẹ̀ ẹ̀rọ lémi bọ̀ ó yọ ọmọdé ohun tá a bá ń ṣe ká mọ̀ róòmù èrò lọ bẹ́ẹ̀ gírí àwọn sáré ayágbàgbé ọ̀nù àtúbọ̀tán mẹ́ẹ̀mù gbogbo tá a bá ń ṣe. Artless art. Ìwà yóò dààmú nìyẹn. Èrò ní agbọ́n bí ayé wọn rí. Sóhun tá a dẹ̀ ṣe, ohun tá a ṣe, tá ò ní kẹsàn-án. Sóhun tá a ṣe, tá ò ní kẹsàn-án rẹ̀. Ẹ̀san ń bọ̀, ẹ̀san ń bẹ, ẹ̀san ń bọ̀. Mo ṣe máa ṣe pé mi ò fine. Kọ̀ wá nílé mi jàre. Yeah.
máa lọ sí mall later in the evening. Hello. So what's up? Gbá ló sẹ́ kó máa wálé. Kàtí, tá ló wà lẹ́yìn ẹ̀? Ṣé o ṣe obìnrin? Hello, nílé o. Yeah, who's that? Àwọn onílé náà. Ọmọ bíi ọmọ rẹ̀ bí. Àwọn onílé náà. What's up? Oga. Hi, Joy. Yeah, I'm fine. Kọ́lọ́ bá sọ, hello. Fẹ́mi. Ṣé wọ́n kì? Má dáwọn lóhùn jà, ẹ bá jùkọ̀ wá jùkọ̀. Yes, my love. I can't wait to see you too. I miss you too. I miss you. Bye. Look. Hello, sir. Oh, ẹ ṣé gan ni dáadáa ni mo wà ṣá. Yeah, dáadáa ni mo wà ṣá. You're not looking bad as well. Thank you. Okay, all right, sir. Okay, jẹ́ kí n look bad. No, jẹ́ kí mi sọ fún ọ. Miss you. Ẹ máa fine gan sir. Ẹ wò, ṣé ẹ máa fẹ́ ọ̀rẹ́ wa tán ni? Wàá mú fóònù mi jù. Wo jà sọ̀rọ̀ létà àwọn gbọ́kọ̀gbọ́kọ̀. Ẹ bá mi ra perfume ní kẹ́kẹ́ fún mi. Àwọn gbọ́kọ̀gbọ́kọ̀ wà ní bàbá ọlọ́dún rẹ̀. Àgbélọ́gbọ́. So, August visitor. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló máa ń ṣe gan-an? Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ yìí, ṣé o fẹ́ ká wá kí ẹ ni? Ṣé dúró náà ọ̀rẹ́ mi? Ká má fọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀. Ṣé tó bá wálé sìn, ṣé kí wọ́n ṣe wedding fún ẹ? Yes, of course. Tó bá wálé bó ṣe wà ẹ́, tòmárì ni. Are you sure? Yes, of course. Mo ti fi ilẹ̀ sí rìn tẹ́rìn káàkiri. Èmi lórí ọkọ̀ tí ẹ̀sìpẹ̀ serious ni. Àná kì í mọ̀ ọ̀rọ̀ sọ. Ó kàn máa ń sọ̀rọ̀ já. Àwọn olóyìn kiri ṣe bá jọ́ ìrìn tẹ́lẹ̀ náà. Jono, seriously, ó fẹ́ fẹ́ tán. Kí ló expect? Ṣé ní jọ yẹn? Jọ̀tún lọ́rọ̀ lẹ́nu. Jẹ́ kí mi ṣe best lady. O mọ̀ pé wọ́n fine. O máa ń like kò ṣe best lady tó bá máa ń suitable gan. Èmi ò fẹ́ best lady. Ọ̀rẹ́, ṣó lọ́rẹ̀? Ọ̀rẹ́. Ní ìbùkún lọ́rẹ̀ já yẹ kó ra iṣẹ́. Olú ògbà àdáni bọ̀dé ẹ̀ẹ́dẹ̀. Ibo lẹ ń lọ gan-an. Mo kàn ń gbé láti bí ìjẹta bá inú yín kan sáà ń dùn mí. Fẹ́ lọ gbé boyfriend mi lẹ́pọ̀t. Kí ló ṣe? Kí ló dé? Yípùtù. Ǹjẹ́ mi gbé mi? Ìyá, sí nǹkan tí mo wọ̀ ẹ̀dá. Bàṣíká ṣú ara ẹnu lé. Mo dáná sí tí mo wọ̀ yìí náà dá. Wà á ti tani. Tètè lè ń lo epo tù mí. Ọ̀rẹ́ máa pa mí lẹ́yìn. Ṣé mo fẹ́ ṣẹlẹ̀? Mo ti ń pe nọ́mbà dáàdì kò lọ. Tí dáàdì bá dé sọ fún wọn pé mo sáré lọ sí airport. Tèmi náà máa try nọ́mbà wọn sí. Bí mo ṣe ń lọ ìṣó tí ẹ. Kọ́kọ́ mọ́tò mi dà. Ẹ mú mi lọ. Bọ́lájọ́ ń lọ. Bólè màtí ẹjọ́ ń lọ. Bọ́lájọ́ ń lọ. Ǹjẹ́ yóò pọ̀ tù lọ́jọ́ dùn ní kò dáhùn tó bá. Oh baby, báwo ni flight? It was beautiful. It was so beautiful. Well, okay. The only thing about Shemini, I was just missing you, so I was eager to get home. Miss you so much, man. Yeah. Okay. Man, you need to see Dad first. That's very weird. So for them, no, that's no problem. Tonight, with Rebecca Color, of course, I'll be much willing to see him. Okay, we should not call Dad in our more mind, though. But Tabati kid at the top. Meaning, I'm a one room, because I've been missing you so much, and I want to get naughty and do something bad to you. Oh, yeah. I can't wait. Of course. We will get our uncle. Money, our nínú ẹrù níbi fún ẹ. Àwọn kọ́kọ́ bá tó wà nínú ẹrù tó wà nínú council fún ẹ. Then I have some things cargo for you. Okay. So I'm out there. Thank you, Dad. I love you, baby. I love you too. Tọ́ba wo tí bá máa fi padà wọlé
kó má ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nílé nǹkan kan náà ló máa ń bẹ sọ́nù ilé kí ni problem ẹ ìwọlé ni ìwọ lánàá ẹ bá síbi kó rẹ̀ dànù síbi wò jẹ́ ń sọ nǹkan kan fún ẹ tí n bá jáde ń sìn gbogbo òṣì tó máa ń ṣe tí n bá ti sílé yẹn jẹ́ kó tún give any complaint bá dé ìjọ yẹn níṣẹ́ ẹ tán. How are you darling? How are you young man? I'm fine, thank you, sir. ọ̀rẹ́ mi tí mo sọ fún kó máa dín ìrìn látà board ẹ ti gbàgbé Fẹ́mi lórúkọ ẹ̀. How are you? Fine, thank you, sir. Fine boy. Thank you, sir. ó wá lánàá kò bá yín lé sọ bẹ́ẹ̀ náà. ó wá ní kó ń wá láàárọ̀ ìkótó kẹ́tó lọ sọ́fíìsì. What's the name? Fẹ́mi Adébáyọ̀ ni, sir. Fẹ́mi. Adébáyọ̀. Mo fẹ́ gbọ́ látẹnu ẹ̀ ni torí ẹ̀ ni mo ti tú bí ẹ lẹ́ẹ̀kan sí. Where do you stay? US ni, sir. Maryland to be precise. Maryland. That's nice. I've not been to Maryland, but I was in Texas, Houston. Okay, Houston, Texas. Okay. 3 weeks ago. Yes. Wow. Yes, sir. Ìgbà tí mo kọ́kọ́ rí ẹ, mo rò bí àwọn boys wa lélégùṣì ni. Àwọn yẹn wọ́n jayé jù. Mo láwọn ọ̀rẹ́ nù, sir, and they're nice people. It's a lovely place, sir. Yeah, Elegushi is a lovely place. Yes, sir. Àmọ́ mi jẹ́ kó yé mi pé ọ̀rẹ́kùnrin ẹ̀ ni yẹn. Yes, sir. Close friend, ẹ kàn ṣe ọ̀rẹ́, just casual friend, àbí? Méjèèjì ni, sir. Méjèèjì ni. Orí ojú wo ló wá fún owó yẹn? Ṣé wàá fẹ́ mú ọmọ mi lóyún òkùnkùn dùn gidi gan ni? Ó fẹ́ mú bí abẹ́ kan fẹ́ máa ṣeré ni? No, sir. No way. Ó fẹ́ mú ní iṣu lọ́kà gidi gan. Pẹ̀lú ìyọ̀ǹda yín, sir. Pẹ̀lú yọ̀ǹda mi. Okay, well, o ti gbọ́ price o. No, sir. Kò tí fún mi bí o, sir. Kò lè fún ẹ. Èmi ni mo lòun. Èmi lè máa fún wọn price. Okay, sir. Okay, sir. Tí wọ́n á fún ẹ lísì gbọ́rọ̀gbọ́rọ̀. Inú mi tẹ̀ dùn pé dọ́là ló máa fi sanwó tèmi. Àbọ̀ Ọlọ́run ká, sir. Èyí ò ń gba náírà o. Yes, sir. Ìlú téèyàn bá ti wá tó fẹ́ fọmọ mi, kọ́rẹ́ǹsì ibẹ̀ ló máa fi fẹ́ ọmọ mi o. American dollar. Yes, sir. Yes, sir. Ṣọmọ mi jẹ́jẹ́ o. Má ti gbọ̀ngbọ̀n. No. No, sir. Anyway, ó dẹ̀ wá dùn mí tó yẹ pé èyí tó wá yìí. I have 1 or 2 things láti ṣe. Oh, no problem. But I promise you, next time tó bá máa wá, I'll make sure pé mo wà nílé. Oh, no problem, sir. No problem. It's a pleasure knowing you, sir. Johnny, make a comfortable show. Anything to do. I saw the look at you, buddy. Okay. All right, sir. Nice meeting you. Hey, yes, sir. Nice meeting you. Thank you very much, sir. Yes, sir. Okay. All right, Dad. Níbo ni driver yìí wà? Ó ń bọ̀. Bá ń pè jáde. No matter what. Ó di lọ́rùn o. Yes. Mi lè jẹ́ kó kúrò láyé mi. Yeah. Because I can just bring myself to loving another woman. Fílẹ̀. Ó di kó gbà lọ́rùn o. I love you so much. Ó ti kó fún. Basira. Mo borí òpè ni. No, it's okay. Let her be. Wálé lọ. Ẹjọ́ ń wo ṣínṣìn ìtàn ẹ̀jẹ̀ mọ́. Let her be. It's okay. Ìgbà ló ní kí n gbé ẹ jáde? Anytime. What about now? More yours. Okay, maybe you should go upstairs and change so we can go out. Please. Honey, it's okay. Wọ́n bí ṣọ́gbọ̀n. Thank you, darling. Basira. Ẹ kú ìjókòó. Hello, baby. Hello, baby. Awesome. Adini. Kí ló ṣe ẹ́ ò dẹ̀ mú mi? Baby. Hello? Fẹ́mi.
Fẹ́mi. Bọ̀dá ń tó fún wa. Hello? Hello? Uncle Tọ́lá. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá pẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀. Yé! Basira! Ẹ̀jẹ̀. Bọ̀dá. Basira! Mo ló pè jẹ́. Láti mi dàbí. Mo ní wà dáhùn. Fẹ́mi! Ẹ kọ́ ọmọ Fẹ́mi. Fẹ́mi. Bọ̀dá Fẹ́mi. Mo ti ń lọ dúró. Dọ́kun ẹ mú fìrònú síra yín léṣe bẹ́ẹ̀ bá ti ẹ̀rù tẹ̀yìn ẹ ṣàrò tàwa ewu oúnjẹ tí mo ṣe fún yín láàárọ̀ inú ń dá inú ẹ̀ jẹ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ tàná náà ṣe rí nǹkan tèmi mọ̀ tó dá mi lójú ni pé yín tó bá jẹ́ tiyín Elédùà ò ní gbà lọ́wọ́ yín kì í ṣe tiyín ni bó bá jẹ́ tiyín ni kò ní gbà ẹ dọ́kun ẹ mú ronú mọ́ ẹjọ ẹ mú ronú ẹ mú sunkún mọ́ ìrònú ò dá nǹkan kan àti ijó yìí ní ìsinmi yín wá sí ẹ fún òun lé mú kan ronú kìíní ẹ dákun. Mi ò ké mọ́. Ẹni ronú ṣẹ́jọ ṣé kí fúùtù wá dádì náà ní. Ẹgbọ́n ní bá tẹ̀lé sápẹ́. Ṣe ẹ ọlọ́wọ́ máa fi wá fọ̀tayọ̀. Bó kò sí tó dàbí kẹ́dà ṣubú báyìí kó dẹ̀ tún dìde gírí káwọn èèyàn má bàa yọ ni wọn nǹkan tó ti ṣẹlẹ̀ o máa ní láti move on pẹ̀lú láìfẹ́ ni o ọmọ kékeré ààrẹ wà ń ká gbọ́gbọ́gbọ́ kiri wọ́n wò gbàgbé gbogbo yẹn jàre. ẹ tí ẹ máa wò ṣòro ojoojúmọ́ báyìí lọ́túnba máa ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ó náà ò fẹ́ fọ́kùnrin kankan mọ́ ọ̀tún bá ní kí n ṣáà máa bá sọ kí n máa bá sọ pé kó change mind ẹ̀. ń gbọ́ Adùnní wọ́n lóò fẹ́ bá ọkùnrin mi sọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀.
Ṣayọ̀ jẹ́ ká tẹ face reality kí ló dé tó sọ pé Gídé ò lè fẹ́ ọmọ yẹn náà. ṣé bọ́ọ̀rẹ́ mi làdùn ṣé mo fẹ́ rí ti ni mo mọ àwọn èèyàn tó máa ń fẹ́ náà mo sọ fún yín mo ní kò lè fẹ́ Gídá kó tí ẹ lè ẹ ti ẹ gbàgbé ẹ pẹ̀lú wọ́n. reasoning. ok ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí ọ̀rẹ́ mi ó máa ń like àwọn èèyàn tó bá serious ó máa ń like àwọn alákọ̀wé èèyàn tó máa ń lọ sọ́fíìsì àwọn tó máa ń dé táì àwọn tó máa ń lọ bí iṣẹ́ láàárọ̀ tó máa dé àwọn tó wà loving àwọn tó wà romantic kò ń ṣe gídágídá tó jẹ́ pé ó máa kàn mú àbí táàtù. wá Ṣayọ̀ báwo ló ti máa ní kò lè fẹ́ wọ́n filẹ̀ náà jẹ́ kó ń bẹ bá sọ̀rọ̀ dáa wọ́n bá sọ̀rọ̀ ó lè gbà fún náà kó ní kò tó pẹ́ pẹ̀lú ẹ̀. àní ẹ má jẹ́ ká waste time ara wa sẹ́ kó lè fẹ́ kó lè fẹ́ Gídá má wọ̀rì kó lè fẹ́ ṣó ti gbọ́. Ṣayọ̀ ìwọ ò ṣe má bọ́dà ara ẹ̀ fíìbù ẹ̀rọ kan tó kàn máa ṣe fún mi ìwọ kan fún mi nọ́mbà ẹ̀ lásán ni mo ń jẹ́ kí mi bá sọ̀rọ̀ mọ̀ tí bá ti bá sọ̀rọ̀ ìwọ fi yòókù lẹ̀ ó ní láti stress ara ẹ̀ náà ṣebí mi ò serious mo dẹ̀ dé táì tó bá fún nọ́mbà owó ẹ̀ ló kù sí máa parí iṣẹ́ àbí kó má ṣe wàhálà má wulẹ̀ stress ara ẹ̀ nọ́mbà lásán ni mo ní. o kò ṣàfẹ́ o fẹ́ lọ tẹ́ra ẹ lọ́bẹ̀ àbí. no kò possible kí n fún ẹ nọ́mbà ọ̀rẹ́ mi o kàn fẹ́ kí n kàn ta ṣẹ́ ẹ̀sẹ̀ sí ọba ẹ̀ ní irọ́ o máa kọ́kọ́ bínú tó bá fẹ́ tí wọ́n sọ fún pàtó dúró mo ti gbà náà. wàá rí wọn náà ní sùúrù jẹ́ kó wọ́n pè náà. ẹ rí o kò ní gbà kí n fún mo máa ní kó fún nọ́mbà. kò sí wàhálà. ṣé mi ò serious tó báyìí. ìwọ bó ṣe múra tó dàbí ẹ̀ tó dàbí bẹ́ẹ̀ tó ṣe ń bọ̀ láti bad money jai. hello Àdùnní alpha ìwọ lè ṣe mo wà jàre serious guy kan mà ló wà ń bí báyìí tó ń disturb mi ló ń fẹ́ ṣe kinní kan fẹ́ gba nọ́mbà mo dẹ̀ ti sọ pé láéláé pé Gídá lórúkọ ẹ̀. kí n fún kò máa serious kò máa ṣerú àwọn tó máa ń fẹ́ bóyá torí kò tí ì rí àbí torí ẹ̀yin méjì ẹ̀ tí ìjọ sọ̀rọ̀ kò máa ń. ok ọ̀dà náà wàrà tó bá ṣàtìmọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ ti ń bí ẹnu kó má kàn bí ara sí ọ̀rọ̀ ẹ̀. ok náà wàrà. ṣé o ti cut mi àbí ó ṣàní àfún yín bẹ́ẹ̀ gẹ́. ọmọ ọlọ́kì ga ni bọ̀bọ̀ yìí ò ṣé òun sọ pé kó máa. kò sí wàhálà káwọ́ omi tẹ fẹ́ bá dé ṣá ṣe ti tẹ̀ sójú ẹ̀. MTN ló lò àwọn tẹ̀ máa pè mí mú tẹ̀lé mọ́ṣúkẹ́rì gan lórí fóònù ó yẹ MTN ló máa pè mí. Yeah, hello. Àdùnní. Báwo ni? Yeah, Gídá ló sọ̀rọ̀. Ṣé o bínú pé mò ń disturb ẹ? Má bínú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo like láti rí ẹ. Mo dẹ̀ fẹ́ ká jókòó ká sọ̀rọ̀ one on one. Torí gbogbo ìgbà tí mo máa ń try láti rí ẹ, ọ̀rẹ́ máa ń sọ pé o máa ń busy, you know. But sincerely speaking, ó ní issue tí mo tó wà very important tí mo like láti discuss pẹ̀lú ẹ. Báwo mo ṣe lè rí ẹ? Oh, kí n wá bá ẹ lé. Oh, okay, thank you. Màá wá rí ẹ. Tí bá tún kúrò nígbà náà, màá tún kí ẹ so wàá lè seal everything lórí ẹ. Alright. Take care, alright, bro. Bye. Dúró ẹ ní sùúrù kẹ́ tó ṣe kí ló sọ. Ó ní ká wá ròhun lọ́la. wà jẹ́ ká máa lọ ilé ẹ̀ lókun ẹ máa lọ bẹ̀ náà. Kí ló dé tó nǹkan jù?
ṣé wo ló lọ́mọ ni. ọmọ ń kémi láti gbé mi gangan mo fẹ́ fẹ́ yàwó sí. ó ní láti kọjú ó ní káwá rò and a lè lọ́mọ lé ní a máa lọ lọ́la. ẹ jọ kúrò lórí ẹja rẹ ẹ máa lọ sí bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ mo mọ̀ pé ẹ máa tẹ́ ìgúùfù ni. ẹ̀yin ò mọ bàbá yẹn Gidas for 20 million. Àjọ lọ sí school ni. Ṣé fẹ́ gbọ́ èèyàn rẹ̀ mi? Ọmọ mo fọ́ fún bọ̀bọ̀ yìí. As in, tó bá sọ pé èèyàn fọ́, mo fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ fún bọ̀bọ̀ yẹn. Crush mi ni náà. Ọlọ́run bó ṣe wà future husband mi ni ẹni tó máa fẹ́ mi ni. Ṣé olùgbà mi tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀rín kan máa pa mí ni? Ṣé ní bọ̀bọ̀ sẹ́mi ń wo yẹn kó lè fọ́ fún ẹ̀? Kó lè láìkí ẹ̀ kó ṣe tèpè? Kí ló máa ń ṣe òwò náà? Ó ti láì kó máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tíyàn bá rí ìyàn máa ń ṣẹ́nu kù ni. Wọ́n máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Mo mọ̀ kan tí wọ́n sọ bó ṣe wáyà dùn ní. Ó precious nínú ayé bọ̀bọ̀ ẹ̀ kò lè láìkí ẹ̀ tó ẹ̀. Ó láìka àdìrí jèrè. Bẹ́ẹ̀ o kọ́ nìkan ṣá. Jọ kí ni nǹkan tádùn ní tí mi ò ní? Kí ló wà lára ẹ̀ tí ò sí lára mi? Ṣáàdùn ní da tó mi ni. Adé máa sọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dárúkọ àdúnyàdúnyàdúnyàdúnyà. Mo ṣe orin tó bá ti ń ṣe tẹ́lẹ̀ eléyìí ló máa fi ṣàṣemọ́. Kò lè gbọ́dọ̀ mọ́ mi lọ́wọ́ bọ̀bọ́ yẹn ní ìtẹ̀ tí ní nǹkan tó fẹ́ fi kú. Òun ní future husband mi Ọlọ́run bá ń gbọ́. Future husband. Anthony future husband. Wò jẹ́ kí mi sọ nǹkan kan fún ẹ. Tó bá ní bọ̀bọ́ yẹn fẹ́ tètè jára mọ́ o. Ìwọ náà mọ Àdùnní kó tó dé ni o. Ó mọ Àdùnní dáadáa o. Ó mọ̀ o. Kí ló bẹ́ẹ̀ ṣe ẹ̀jọ̀? Ṣé òun nìkan ni nǹkan tó dá wà fún mi? Ṣé òun nìkan ni nǹkan tó. Jọ torí Ọlọ́run já mi sí mo fẹ́ kó já mi tán kí ló ń ṣẹlẹ̀ gangan. o lè believe mo ṣe ń wo yẹn ó ní surprise fún mi. Dúnà irú surprise wo ló fi pé bọ́bọ́ yẹn lè fún ẹ ṣó fẹ́ kọ́lé fún ẹ ní àbò fẹ́ ra mọ́tò fún ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣó fẹ́ ra aeroplane fún ẹ ní kí ló wà ń bẹ̀. mo wà very very sure pé ó máa propose mi. Are you for real? Propose? Jọ ṣé bọ́bọ́ yẹn love ẹ to that extent ni. Love mi o kò sí kan tí mo fún mi ó ṣe fún mi ó ṣe sí mi anything nǹkan tí bá ti fẹ́ ló ń ṣe fún mi. Hey, that's really nice. Ní ìtẹ̀ ìwé bí tó ti máa propose mi yẹn náà. Kí ni má wulẹ̀ ronú jìnnà ìyẹn tèmi ń wò yẹn I'm very very sure kó tó wọn máa propose akálà ni mo ṣe ló ti máa propose yẹ lọ́dọ̀ àwọn ọmọ mi gbàgbé akálà irú level wo nìyẹn èèyàn tó dé láti abroad. àwọn ọmọ ọlọ́mọ wọn kàn máa ṣe kí ló yá ajá máa kára ká mú gbogbo ẹ̀ ṣé o ṣeré ni wọn kàn máa fi ṣe bá. stop ẹ̀ jàre. àti àdùn lówó lókùtà tó fẹ́ gbé. kí ni mo sọ fún ẹ pé ó kù ṣé o ti gbó mi. mo ti gbé mọ́tò. gbélé. tó ti tán lẹ́yìn ilé. gbélé yìí. sẹ́mi ẹ̀dí. Fàṣírà rọ́gà mọ́mọ́ bàjẹ́. ọ̀dà bọ̀. èmi ló ń jà rẹ̀. wọ́n wọlé tiẹ̀ fọwọ́ owó sílẹ̀. Kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ lánàá láti gbà? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Mo ti fall in love pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Yes. Ó ṣe wà yẹn gan tó bá propose sí mi nísinsìnyí mo máa gbà fún ni mo máa di ìyàwó ẹ̀ tán ni. Ṣé ìmẹ́jì ṣe ti wọnú ara yín tó yẹn ni? Sure, very cute guy. Ó rí bó ṣe rí ni. So ó mìn pé tó bá sọ yí pé kò fẹ́ òun sí ready láti fẹ́. Mo máa fẹ́ mo máa di ìyàwó ẹ̀ totally gan ni àwọn furniture. Guy is cute now, okay. But ṣé wọ́n rí i pé bọ̀bọ̀ yẹn èèyàn kan tó serious ni bí bí mi ṣe ń wò mí rí i pé kò ń ṣe èèyàn kan tó serious náà ó dẹ̀ kí n láìkí gbọ́ àwọn èèyàn báyẹn náà. Serious now. Àwọn èèyàn tó sóòjì. Ètò sóòjì ni wọ́n kò bá sóòjì kéèsì ọmọ sóòjì kéèsì. Fún mọ̀ àdúgbò kò sóòjì náà. Àwọn èèyàn pàdé náà wọ́n ti rí wọ́n ní wọ́n. Adùn tó yìí wọ́n náà sọ. Jíjà. Ó ṣáyẹ̀ báwo? Táyì yẹ. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ṣáyẹ̀. Ìmí sílẹ̀, mo fọkàn gan. Ọlọ́run bá gbọ́ owó fọkàn gidi gan ni. Dúró, kí ni nǹkan tó rí lára Àdùnní tí ò sí lára mi lọ? Kí ló rí lára ẹ̀? Láti gbogbo wàhálà mi tí mò ń ṣe lórí ẹ̀ látijọ́ yìí. O fẹ́ sọ wípé òní owó mo ṣe ṣe àbí láti bàbá ti wá skul. O wá fi ìmí sílẹ̀, o wá lọ fẹ́ Àdùnní. Àwọn fọkàn gidi gan ni.
àdùnnú ló yẹ kó máa wù wá báyìí sí ló ń ṣe náà èmi àti ọjọ́ lágbègbè kan fẹ́ fẹ́ra wa náà what are you saying. Can you imagine ẹ máa gbọ́dọ̀ tó ń sọ jáde lẹ́nu èmi àti àjọsọ̀rọ̀ fífẹ́ náà ṣé a máa ní àti bá ajókòó ká tó fẹ́ra wa ni ọmọ ayé ti advance ju gbogbo yẹn lọ náà àwọn òkè ọkùnrin àtòbí òkè fẹ́ra wọn sọ̀rọ̀ wọn kàn máa kọ́ fúnra wọn lè wọn tẹ̀lé àwọn lọ láti yẹ mo fẹ́ sọ pé òun gbogbo ló ṣe láti jẹ́ ọ̀rẹ́ lè ní àti ẹ̀ náà gbogbo síjọ́pọ̀ tí mi àti ẹjọ́pọ̀ tí mo ẹ́fà sọ pé mo fẹ́ fẹ́ rí adúlé tó wù yẹn ó láìkẹ́ ni mo lè ti láìkẹ́ ni ẹ sọ pé ó ti fẹ́ so. Can you imagine? ó ní láti máa stress out. Excuse me please just so we are not o like Anthony abi o like it can you imagine o tún ní god láti máa sọ níwájú mi o like àbí kò sí problem tẹ̀lé àmọ́ ṣé o ti bá ṣé o fẹ́lẹ̀ tó ṣe wọ́n máa bá ẹ ké ọlọ́run bá gbọ́ wọ́n máa bá ẹ ké. Ṣayọ̀. ẹ jọjọjọjọ kí ló ṣẹlẹ̀. yóò kọ mi Ṣayọ̀ jẹ́ kí n ṣàlàyé. ta lélẹ̀ ọ̀gá ṣí mi lẹ́jọ́. ó wà gbàgbé báyìí báyìí. tó ti rí ó ní yá o. Àlàyé ó jẹ́ pé èké fún mi ẹ̀rọ òde concentrate ní fún àwọn ọmọ mọ́bìnrin ẹni ìtàn ìtẹ̀jọ́ ọ̀dọ̀ ní ẹ̀ kó sí ara ìgbà náà ọ̀yà ọ̀yà pé fún mi jàre. ó ń jowú ní báyìí bọ́ yìí. lè jọ ọ̀gá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé lálẹ́ àná àwọn àánú ilé aláàdì kó ń pọ̀ ẹ̀jẹ̀ kò wá táyé rọ́ọ̀ṣẹ̀ wá sí hospital látàrí alẹ́gbẹ̀ẹ́ náà àwọn àtàlẹ́ àná ọ̀dà máa dẹ̀rẹ̀ gbé dọ́jú lóde dàárọ̀ yìí ní màá ṣàlàyé fún wọn náà. ẹni sùúrù ẹ ọ kí ló ṣe gangan. a ti lose gida o. ọjọ́ ìdùnnú jẹ́ mọ̀ lórí orí fún mi. ìbọn tí mo fẹ́ ní ìfẹ́dá fún mi ìgbà yìí. ìwọ tó ní kí n sọ̀rọ̀ látẹ̀kùn lórí máa. ó yá òtútù ẹjọ́ mọ̀ lórí ẹ̀wọ̀ ọ̀gbọ̀n ń gbé wọn. ẹ má gbà ẹ má gbà. stop ẹjọ́ wípé talawa ni. kí ló kàn mí pẹ̀lú talawa. nígbà tí ṣe pé mo bá wọn yọ pé àwọn ìlú nìkan mi. kí ló ṣe. aládùúgbò ẹgbàá mi ọ̀tá ló wà. stop dìde dìde aládùúgbò ẹgbàá mi. Hello, baby. Hello, baby. What's up? Aduni. Kí ló ṣe ẹ́ ò dẹ̀ mú mi? Baby. Hello? Fẹ́mi. 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 Hello? Hello? Uncle Tọ́lá. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá pẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀. 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 Yé! Basira! Ẹ̀jẹ̀. Bọ̀dá. Basira! Mo ló pè jẹ́. Láti mi dàbí. Mo ní wà dáhùn. Fẹ́mi. ẹ kọ́ ọmọ fẹ́ lọ. Fẹ́mi. Bọ̀dá Fẹ́mi. mo ti ń lọ dúró.
ṣe títí tí wọ́n lọ àsìkò tó yẹ kí n máa gbádùn ọkùnrin tún kú lé mi lórí ṣé mi nìkan ni ta ni mo ṣe ṣé mo ṣe Ọlọ́run ni máa para mi ni. máa para mi ni. ṣé nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ló jẹ́ kó máa sọ gbogbo èyí tó ń sọ yẹn ò ní kú bẹ́ẹ̀ ló ní rùn kò dẹ̀ sábúrú kankan tó máa pọ̀n ẹ́ wò ó gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí mere coincidence lásán ni a ṣe tóun lọ́lọ́run ìgbà míì á fúnyàn ìgbà míì tó bá wùn á tún gbà lọ́wọ́ èèyàn má bànújẹ́ mo mọ̀ pé tó bá tásìkò tí Ọlọ́run ọkọ tó máa bẹ̀ kalẹ̀ lọ́lọ́run máa pèsè fún ẹ ó lè kú níṣojú mi o Ọlọ́run ò dẹ̀ ní pẹ́ fún mi. ṣòtítọ́ gbogbo iṣẹ́ tí mo ń ṣe ní ayé yìí nítorí títí ẹ má yẹn bá sọ mọ́ pé o fẹ́ kú nǹkan tó máa bà mí nínú jẹ́ tó máa bà mí lọ́kàn jẹ́ lọ́rọ̀ tó ń sọ yẹn wò ó bí èmi gan ṣe wà nílé kì í ṣe pé bóyá mo kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ èmi gan ti káàkiri nítorí ọ̀rọ̀ ẹ̀ gbogbo ibi tí mo dẹ̀ ń dé wọ́n kàn ń sọ fún mi pé kì í sọ fún yín pé kò ní sùúrù yí pé àsìkò Ọlọ́run ń bọ̀ Ọlọ́run dẹ̀ máa fún ẹ ní ọkọ tó máa bẹ̀ kalẹ̀ ṣó ti gbọ́ èyí tí ó máa fi inú ṣoyún fún tó máa fi ẹ̀yìn ẹ báyìí tó máa fi gbé ọmọ pọ̀ kò ń ṣe pé bóyá o tí máa rí kankan nu wọn àfẹ́sọ́nà lásán ní gbogbo wọn bọ̀ mo mọ̀ pé tó bá má rí èyí tó máa bẹ̀ kalẹ̀ ni. Go to find it. It's all about me and you tonight, night. Girl, I'm all yours tonight. Now you hate me today, but tomorrow mommy only say like on Nimo, this Spartacus, Nimo, be pom. Okay, she DB your day, and me Gangani on my your give it to you, girl, no stop, no stop. Oh yeah, we can do it anyway. While you walk on a shadow, let your body be on my body, girl. Bambi, oh my lele, Wambi, what I'm doing, check, you don't know what you're missing, girl. Oh my lele, Wambi, what I'm doing, check, you don't know what you're missing, girl. Oh my God, take a back, and here we can take it. So my bitch, take a back, we can do it to the left. Oh my God, let's take it, anywhere we can take it. Oh my God, let's take it back, do it to the left. Wo. Kí ló dé? Ìwọ ni Àdùnní lẹ́ni, Àdùnní lọ́la, Àdùnní ṣá. Kí ló dé? Ọ̀rẹ́, kẹ́kẹ́ mo ní àtẹnumọ́. Ó ti ikọ́ tó ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún yẹn. Ọmọ tí mo fẹ́ nìyẹn. Mo ti like jù. Ó ti kò ń ṣe pé bóyá ó ń patronize mi àbó jẹ́ good customer. No. Ṣójọ́ tí mo ti rí ọmọ yẹn. Mo ti rí àmì kan ní ara ẹ̀. Okay. Oh my God. Ká ní o ní ojú inú bí ti tèmi ni. Kò rí àmì tí mo rí ni. Ó máa mọ̀ pé ìyàwó ilé mi gangan ni. Ọ̀rẹ́, atótónu ẹ tó. Ṣé mo nǹkan tí mo fẹ́ kó ṣe ń sìn? Anything tí o bá fẹ́ kí n ṣe, òun ni kí o sọ fún mi. Nǹkan tí bá ti fẹ́, ló máa bá mi fẹ́.
ìwọ kò sọ pé okay o nǹkan báyìí ló fẹ́ kí n ṣe o and that's it. ọ̀rẹ́ mi support me jọ. Is that what you want? Is that all you want? Yes. Okay, I'm giving you my 100% maximum support on this. Are you serious? Seriously. Wow, that is my friend. Seriously, that's what friends are for. Yeah, is it? That is it. Jẹ́ kí n máa lọ. Thank you, friend. Take care. Oṣegun. All right. I'll saw on the phone. Okay, then. Adùnní mi, ká ní pé o mọ bí ìfẹ́ ṣe rí lọ́kàn mi ni, o ò bá fún mi láyè láti gbé ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ṣé torí ẹ̀ ló ṣe wá múra wá sọ́dọ̀ mi báyìí? Bẹ́ẹ̀ tó fẹ́ wá dànù. Jọ ìgbà tí mo fẹ́ wọnú ilé ẹ̀ ni mo wọ aṣọ báyìí nítorí ìrìn sí òun lọ sí ọ̀dọ̀ ọjọ́ tí dájẹ́ bá rí mi kó lè mọ̀ pé èèyàn pàtàkì nìyí. Mo mọ̀ pé ọmọ èèyàn gidi ni o. Àmọ́ mo ṣe ń sọ fún ẹ pé mi ò lè fẹ́ jẹ́ kí màá tẹ máa ṣe ọ̀rẹ́. Baby, as in jẹ́ kí get it right. Ṣé òun sọ fún mi pé mo gé lápá àbí mo gé lẹ́sẹ̀? Wo bí báyìí, o lè má mọ orúkọ mi dáadáa. Àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi pé èmi lẹni tí obìnrin pàdé lọ́nà tó sọ pé tí ló bá jọkọ ẹni kó tiẹ̀ jálè ẹni. What are you saying? Adéoyè. Mi ò lè fẹ́ jẹ́ ká jọ rẹ̀ please jẹ́ ká kó tẹ̀ ṣó wa ókè ṣá. pé kí n máa ṣọ rẹ. baby manager ká ní pé mo mọ̀ pé bíbá ló ń gbé ni mo máa wá kí ẹ o. àdúgbò ẹ wà fọrin gan-an mo láìkẹ́. mo máa bá ẹ ṣeré bíbá ẹ lọ́jọ́ kan ó get. ẹ má wá sá. but ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi máa jáde lálẹ́ mo ò ní lè ráyè wá sí club. Ṣùgbọ́n kò take care anything. I'll supply and go, sir. I'll take care everything. Okay. On my way supply and everything. We'll send the water can. Okay. You go there. Okay. Go take care. Bye. Godmother me. Adéoyè. Báwo ni? Ẹ kú iṣẹ́ Olúwa. Pẹ̀lẹ́. Ẹ ṣé ma. Kí ló wá ṣe ládùúgbò wa? Àdúgbò manager mi ni. Òun la wá kí èmi àti ọ̀rẹ́ mi. Ṣé kò sí problem? Kò sí. Pẹ̀lẹ́. Okay. Jésù àwa pẹ̀lú yín o. Àmín. Arábìnrin. Kí ló fà á tó fi rẹ sílẹ̀ tí gbogbo ọkùnrin fi kún ẹ lórí? Ìbá jẹ́ pé o lè wà ní ìgbélé fún odidi ọjọ́ 7. Kí o jìnnà sí gbogbo ẹbí ẹ, kẹ́nikẹ́ni má mọ ibi tó wà. Mọ́mì. Èmi ò mọ̀ bóyá ọmọ aráyè tó máa ń busy gan. Igbó sísí mi, igbó ò ní lè ṣe. Á dáa kó gbọ́ nǹkan tí ẹ̀mí Ọlọ́run sọ. I'm fine, sir. Error, sir. Mo wà ní ṣọ́ọ̀bù mi, sir. Okay. Ẹ má bínú, sir. Bóyá kí n pe àwọn ọ̀rẹ́ wa tó kù bóyá kán wá gbé jáde because èmi ń lọ sọ́jà báyìí, sir. Mo tiẹ̀ ti múra tán gan kí n máa lọ báyìí ni. Okay. Ẹ má wọrí, màá pe àwọn ọ̀rẹ́ méjì tó kù wọn á wá gbé jáde sí. Tẹ́mi náà bá dẹ̀ tètè ṣetán lọ́jà mo lè lọ join wọn níbi tó bá wà. Okay. All right, sir. Ó dáhùn, sir.
nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi ni pé ẹ mọ ibi tí Àdùnní wà. Because mo mọ̀ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ súnmọ́ra yín pẹ́kípẹ́kí ẹ dẹ̀ lè ríra yín tìǹà bí ò tẹ̀ sọ fún mi mo mọ̀ pé dájúdájú ó máa sọ fún ẹ̀yin méjèèjì so don't tell me ẹ mọ ibi tó wà. ẹ wo Ọ̀túnba lóòótọ́ a máa ń mọ ibi tí Àdùnní máa ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé tó lọ yìí èmi ò mọ kankan pẹ́ mo dẹ̀ wá ṣọ́n pé kò sọ fún òun náà torí ó ti sọ fún mi pé kò sọ fún òun mo dẹ̀ tún ti pé Ṣayọ̀ náà bóyá ó sọ fún Ṣayọ̀ pé kó má sọ fún wa Ṣayọ̀ náà dẹ̀ sọ pé òun ò mọ anything pẹ́ òun ò mọ ibi tó lọ. kò mọ ibi tó wà but ẹ lè ríra yín tì I keep saying this ẹ lè ríra yín tì náà ọ̀rẹ́ ní ìnà. Yes sir, mo fi pé ọ̀dọ̀ ọ̀rẹ́ wa kan wà tí Àdùnní lè wà sá. Ọ̀rẹ́ wa yẹn ó ní club so club ẹ̀ la máa lọ. Mo ń sense pé wọ́n ti ń fẹ́ra wọn bí wọ́n lè wà bẹ́ẹ̀ sá. ọkùnrin lẹ́nu tán. ọkùnrin ni orúkọ ẹni Adéoyè. ń bo ló ń gbé àrùn báwo la ṣe lè rí. Ọ̀dọ̀ ilé bọ̀bọ̀ náà mi mọ̀ àmọ́ mo ní èèyàn kan tí ó súnmọ́ dáadáa tí mo lè bá sọ̀rọ̀ tí ó lè sọ bí tí ilé Adéoyè wà sá. ṣé èèyàn kan tó mọ̀ yẹn aṣáàlì lọ rí àbí. ìyá a lè lọ rí ẹni tó bá ti di lọ́la sá èmi àti àwọn èèyàn. ẹ wo Túnba ṣe rí àárọ̀ ọ̀la yẹn èmi máa busy gan mo máa travel lọ́la òun náà dẹ̀ mọ̀ pé mo ti book ticket mi sí àárọ̀ ọ̀la ṣé o mọ̀ pé mo ń lọ sí Dubai láàárọ̀ ọ̀la ni. òun travel. ṣé o mọ̀ ni. okay no problem ṣebí ìwọ máa wà available. bẹ́ẹ̀ni sá mo máa available. bí time wo ni. bẹ́ẹ̀ àti tí ó wà rùn. Wo, look here. Níbo lọ̀gá ẹ wà? He's not around. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa pe ọ̀gá yín ẹ dẹ̀ mọ̀ pé ọ̀gá yín ló fẹ́ a fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ bá wa pe kó bá wa fàbúrò kó fọ̀rọ̀ wá lẹ̀ kí ló dé láti jọ́ yìí. Sorry, by the time tí bá finish pẹ̀lú ẹ boss ẹ á wà around. I said where is your boss? Wọ́n travel. Ọ̀gá ẹ travel ìwọ ni manager gbọ́mọgbọ́mọ manager àwọn kidnappers àbí nǹkan tẹ́ ń ṣe inú club yín nìyẹn. Rárá o, àkínkì ń dàbí club wa o. I need to see my daughter. Ṣó ń gbọ́? I need to see my daughter. My daughter is with your boss. No, sir. No, sir. No. I said I need to see my. You better call him. You better call him. Òun gbára sá, gbára súnmọ́ bí. Gbára súnmọ́. Ṣé ọmọ ẹ má ṣe wàhálà torí ẹ ti sọ fún sìn ó ti mọ̀ torí ẹ ò tí ń sa ẹ má pariwo jù sá. Okay, no problem. Sórí pàǹgólú ẹ̀ tó ń ju ẹ lójú. Á dọ̀tẹ̀ ẹ̀. Ìwọ gan wàá dọ̀tẹ̀ àwọn òbí ẹ̀. Màá sá lọ. Ẹ̀wọ̀n ló ń sá lọ yẹn. Ẹ̀wọ̀n ló ń sá lọ yẹn. Don't worry. Don't worry. Má ní sónú mọ́tò. Ayé mi fẹ́ bàjẹ́ báyìí ni àbí ọmọ Àdùnní tó ti fi lélẹ̀ láti bí ìjọ́ mélòó kan sẹ́yìn bàbá dẹ̀ ti sọ fún mi pé kò gbọ́dọ̀ má wálé fúnjọ́ méje èní níjọ́ karùn-ún Àdùnní nìyí àárí ọ̀gá o ọmọdé máa ma bà tèmi jẹ́ kẹ́ bàbá òtẹ afẹ́ gbọ́rọ̀ ti tèmi sí ti rárá àfi tí n bá rádùn ni ṣé mi ò wá ti finá sórí ìrìlẹ̀ sùn báyìí
ẹ má gbà mí gbogbo nǹkan tí mo ti tùjọ ṣó máa parẹ́ mọ́ mi lójú ni ṣáàdùn ní fẹ́ dá mi padà sẹ́sàárọ̀ mi ní kọ́mọdé ìwà lè má bà tèmi jádùn ni. Hallelujah, Sao. Adoni. Adoni. Sir. Adoni, kí ni mo ṣe fún? Kí lè ṣe mí? So you can leave my house for 7 good days láì bójú wẹ̀yìn. Adoni tó dẹ̀ mọ́ pé abẹ́ òrùlé mi ló ṣì wà. Kí ló dé? Kí lè ṣe mí lọ́dọ̀ ẹ̀? Ẹ pẹ̀lẹ́. Daddy. Má fọwọ́ kàn wọ́n. Má fọwọ́ kàn wọ́n. Má fọwọ́ kàn wọ́n. Tátẹ̀mí náà mọ̀. Má fọwọ́ kàn wọ́n. Má fọwọ́ kàn wọ́n. Rárá fi wọ́n lẹ̀, fi wọ́n lẹ̀, fi wọ́n lẹ̀. Ara iṣẹ́ ìṣẹ́gun òun ló rí yẹn o. Dáríjì mi o, kì í ṣẹjọ́ mi. Kí n dúpẹ́ ara ẹni. Mọ́mí Àdùnní. Ṣé Àdùnní bó ṣe wáyé? She is a special child. Hope you know that. Ẹ wo ẹ̀kọ́ ní ká má dúpẹ́ ni. A ṣe máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni. Irú èèyàn ti yín ṣọ̀wọ́n. Yàtọ̀ sí wípé ọmọ mi ń wá sí school yín. Ẹ̀yin fúnra yín ipa tẹ́ ẹ̀ bá mi kó nínú ilé ayé ẹ̀ mú ń rí. Ìyàtọ̀ ń wà lára ẹ̀gan ní ṣẹ́gun. Dáàdi ẹ̀gan fẹsẹ̀ dúró dé yìí wọ́n bá pẹ́ tètè dé ni. Àwọn náà ní kí n bá wọn dúpẹ́. Ṣé tẹ̀ ẹ ṣe? Mo ní gan ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pẹ́ẹ́tẹ̀ bí ọmọ tó rí báyìí. I like her very much. Ẹ ṣe gan. Àdùnní. Abo fẹ́ máa bá wọn lọ. Níbo? That's my child. Let's go, jọ. Ẹ má dá lóhùn o, bàbí ò gbọ́dọ̀ gbọ́. Mo fẹ́ sọ fún pé lọ. Ẹ ṣàjọ máa ra ríra yín school. Kó dẹ̀ máa wálé wá bá wa. Ẹ̀yin lójú bàbá ẹ̀ ní bó ṣe wáyé. Ṣé o fẹ́ bẹ́ẹ̀? Kò ní choice. Àdùnní. Tí wọn kì í ṣeré ni mo ṣeré fún yín. Gbogbo nǹkan tó yẹ kí àwọn òbí ẹ̀ ṣe fún ẹ ni mò ń ṣe fún ẹ. I teach you. Mo fún ẹ ní gbogbo nǹkan tó fẹ́. See your parents, mọ́mí ẹ̀ yìí, wọ́n wá jẹ mí ní owó. Ṣé nǹkan tó dáa nìyẹn? Ó ní bí nǹkan ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ọjọ́ mẹ́ta sí. Kí n fún yín ní 3 days. If you don't shut up, if I give you slap. So you have mouth to tell me, auntie, please. It's not your fault. Kò ń ṣe bí ẹ. Àǹtí ẹ̀jọ̀ wọ́n ṣe wípé ó wà láti jẹ yín lọ́wọ́. Ẹ wo gbogbo àwọn iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe léèrè àìtí ìrò gbà kúkú mọ̀ wá gba ọjà wọn. Àwọn kúkú jẹ́ kí owó yẹn ṣì máa ní ìdádúró ni. Ẹ̀jọ̀ ọjọ́ mẹ́ta yìí ò ní ẹ̀ṣẹ̀ ti pẹ́. Ṣé rí 3 days yẹn tẹ̀sán yẹn mo fún yín. Ṣé rí ọjọ́ tí bá padà wá síbí ní 3 days yẹn tí ẹ bá fún mi ní owó tí ẹ ń jẹ mí. Nǹkan tí màá ṣe fún yín ẹ̀ ní láìpẹ́ gbogbo ará àdúgbò ló máa mọ̀ kọ́ta ṣe tí lè fi jóná rádaràda. Èmi mà ti gba tiyín tẹ́ bá gba tèmi. Ẹ wo mo ti gbọ́ yín kò sí wàhálà. Agbọ́rọ̀ ìṣòro orí burúkú àwọn ọ̀rọ̀ amọ́niṣe ni tó ń bá mi sọ. Ìyẹn lèmi máa jókòó tì. Ó máa dá ó máa dá. Fọ́dún mélòó? Ṣé bí àwọn ẹgbẹ́ tèmi ṣe rí mo ṣe rí? Ó máa dá. Bí irú fóònù táwọn ẹgbẹ́ tèmi ń lò rè.
problem. Mọ́mí ṣe máa ń fèmí àti dáàdì lẹ̀. Màá jókòó tì í. Wọ́kọ mi ṣé o fẹ́ gbọ́? Ṣé orí èmi ti make up mind mi? Mo ti pinnu. Mo ti páàkì gbogbo ẹrù mi lẹ̀ tó bá máa wọlé. Mò ń gbé ẹrù mi mò ń lọ. Jẹ́ kí mi lọ struggle, jẹ́ kí n lọ jagun. Tí bá ti wá ní owó tó ti dá fún mi. Màá wá padà wá báyìí, màá wá gbà ẹ́ lọ́wọ́ bàbá ẹ̀. Bá ṣe máa ṣe nìyẹn. Ṣé ayé tó yẹ kó máa gbèrè pẹ̀lú bó ṣe dáa tó? Ṣé skul táwọn ẹgbẹ́ ẹ̀ ń lọ ló ń lọ? Kò lè yé ẹ. Sówó lọ́wọ́ ò lè wá bá mi. Ẹ fẹ́ bá àdúgbò jẹ fún wa ni. Kí ni gbogbo yẹn náà? Tó bá ti kú mọ́tò train tó bá kú train trailer dàgbù lọ́wọ́ ṣiṣẹ́. Sisi ọmọ ẹ̀lẹ̀ Sisi nẹ́nẹ́. So orí ẹkún yìí ló ṣì wà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ sọ lókè ṣó fẹ́ fẹ́ kún ṣe rẹ̀ léṣe ni àbí ṣojú àwọn bọ́ìsì tó dárúkọ fún mi ni mo ní o fi wọ́n lẹ̀ fún mi ṣọ́jú bá ṣe wà lọ́yẹn ni wọ́n á gbúròó mi bí iṣó wọ́n á gbúròó mi ṣé bẹ́ẹ̀ mi pẹ̀lú wọn ládùúgbò yìí nǹkan tájọ máa mú lẹ̀ wò ó ìwọ gan-an wàá sọ pé kí ló dé tí mo ṣe léyìí. aṣojú mi pẹ̀lú yín. Ilẹ̀ túfẹ́. ẹ padà sí dájú ṣé yàwé dédé ṣẹ́jú bẹ́ẹ̀ ṣe wà yín lọ́ni ẹ gbọ́ ládùúgbò mi tí mi ò tí kú ẹ̀yin wá fi ipá bá ọmọ tèmi lò èyí lẹ́ máa mọ̀gá. ẹdùn ẹ wá ta ló mẹ́gùn wa tó ń gbó bí ọ̀dẹ̀. Kò yé mi. lọ́dẹ̀ ẹ̀ ń pariwo china phone lẹ́yìn ló ṣe. ṣé yàwé dédé èmi china phone èmi ègùn sóhun ojú ègùn lójú yín. ẹ má lọ tẹ o ẹ má lọ tẹ o ẹ wo a máa tí bọ̀ ẹ̀ lára. àtọ̀fọ́mọ yín lánàá wá fi wọ́ọ̀ṣì ẹ̀ látàdé tọ̀ síbẹ̀ fún ara ẹ̀rùn sí fún ṣé bẹ́ẹ̀ ṣe orí burúkú tí àwọn yẹn fi kókó lẹ́kọ́ nìyẹn àbí kí lẹ̀ sọ fún wa báyìí. èmi jọ ègùn lójú títí àbí èmi jọ ègùn lójú ẹ fọmọ tẹ̀mí wọ́ọ̀ṣì ẹ̀. ayé ọmọ yìí yẹn ọ̀dọ̀ àti máa dúró sí a máa sọ ọjà àwọn ọmọ ṣoṣo ń dìlọ 100%. bàbá ìyá yìí pọ̀ èmi ò lè jẹ̀yà yìí mọ́ ìyá yìí ti sú mi ṣé mi nìkan wà lé ayé yìí ni tíyàwó á gbé mi wọ̀ bí agbádá iye ń ṣe kẹ́ṣọ̀pù náà ẹ wò ó dàbí mo ti bá ìyá múlẹ̀ o ó dàbí ẹ̀ mọ bí ìyá ṣe ń dáwò sí gbogbo ara mi ó ti sú mi o bàbá ó kù díẹ̀ kí n pokùnso inú ìyá yìí ni mo wà tíyàwó fi kọ̀ mí lẹ̀ kò pẹ́ tó kọ̀ mí lẹ̀ lọ́n sọ pé ó gbẹ̀mí mi ipò ti kú ọmọ kan ṣoṣo tó bílẹ̀ fún mi àwọn ọmọ àdúgbò wọ́n tún fi ipá bá lò kí ni mo fẹ́ ṣe mo lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n ní evidence dà ta ló wà ń bẹ̀ ta ló fẹ́ wá jáde pé òun wà ń bẹ̀ wọ́n lówó jù mí lọ wọ́n ní tó bá wù mí àtúgbé mi lọ kóòtù ẹ wò ó bó jẹ́ ọjọ́ kan ni màá fi ní owó láyé yìí mo fẹ́ ní o mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o èmi gbọ́dọ̀ bá wọn lówó nílé ayé kan tí mo wà yìí gbọ́dọ̀ mọ bówó ṣe rí èmi gan fẹ́ jayé fẹ́ gbádùn bàbá. bàbá Àdùnní àtẹnumọ́ ẹ pọ̀ mo ti ní olówó Àdùnní la lò. bẹ́ẹ̀ ni. ọmọ mi. bẹ́ẹ̀ ni Àdùnní la lò. bàbá ṣé nǹkan kò sí nǹkan kan tó ń ṣe yín tàbí kí nǹkan. pínrín kò sí tó ṣe mí. bàbá nítorí Àdùnní gangan ni ṣe fẹ́ ṣògùn owó. torí kò lè lówó náà ni kò sí tí ó ṣàdùnní gbogbo ọkùnrin tó bá ti bá Àdùnní láṣepọ̀ ní òmò kú. bẹ́ẹ̀ ni nǹkan ṣoṣo láṣẹ ní tá a bá fi sára Àdùnní ọkùnrin kọkùnrin tó bá ti gun orí Àdùnní tó ti kú sórí ẹ̀ òun ní òmò dowó fún ọ. ẹ̀jẹ̀ bá Àdùnní ò ní kú. pínrín kò sí tí ó ṣàdùn. ẹ̀yẹn dà yẹn simple gan kó bàjẹ́ fẹ́ni tó bá ń wá ìwákùwà kiri èwo ń tèmi
àní kí n ti ní owó kí n ti lówó nǹkan tí mo fẹ́ nìyẹn. kọ́kọ́rọ́ kan ṣoṣo tó bẹ̀yìn ajá jẹ́rè o. kí ni. Àdùnní kò gbúdọ̀ kúrò ní abẹ́ òrùlé rẹ fún odidi ọjọ́ 7 o. bó ló fẹ́ lọ tówó bá ti wà máa fowó rà mọ́lé jíjẹ mímu gbogbo àpò ẹ̀ máa kówó sí máa fowó kò lè lọ́ọ̀bì kankan èyí tẹ́sán yẹn dá mo má kí ẹ bàbá. dádì torí owó lẹ́nu mi fún owó dádì ẹ jẹ́ kókó máa kú lé mi lórí láti jó ìjọ dádì. wo láti èní yìí lọ o ti rí ìṣẹ́gun. ìwòsàn ti dé bẹ́ẹ̀ kò sí ikú lójú ẹ kò sí àrùn lójú ẹ mọ́ gbogbo ogun ó ti ṣẹ́ ní agbára Ọlọ́run gbogbo. ó ga ọ ayé mọ̀ nìkan ọ ṣé wípé èèyàn gbọ́dọ̀ trust anybody ní ayé àṣé wípé dádì Àdùnní ló ń ṣe Àdùnní láàárín gbogbo wa òun nìkan ló máa ń rí ọkùnrin gidi ẹjọ́ kí ló dé. ẹ máa wò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí fámìlì kankan nù wá nù ẹ̀ kí làbá máa sọ báyìí. ẹ wo á ṣe dúpẹ́ Ọlọ́run ní jẹ́ ká kan ibi lọ́nà àánú àwọn tó ti fọ́ Àdùnní sẹ́yìn àánú wọn ló ń ṣe mí àwọn yẹn dẹ̀ ti fọ́ sára gan. kí ni nǹkan tó ń ṣe láàánú wọn èmi ò pítì gbogbo wọn o nǹkan tí wọ́n mọ̀ jẹ́ báyìí òun ló yó wọn kí ló dé ṣòun nìkan ni kò síbi tá a lọ báyìí òun nìkan làwọn ọkùnrin yẹn máa ranjú mọ́ even kó tiẹ̀ jẹ́ pé ìkọ́nu wa lẹ́nu yẹn kọ́kọ́ rí o tó bá ti rádùn ní báyìí ó máa change mind ẹni. èmi ò pítì wọn o nǹkan tó mọ̀ jẹ́ báyìí òun ló yó gbogbo ìlú ètò ìdúró. kí ló máa ṣẹlẹ̀ sí báyìí ṣóun náà máa kú ni. mi ò mọ ẹ ṣe dúró ná bàbá tó ń tẹ̀lé Àdùnní lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé inú máa padà kú ní báyìí yẹn tẹ̀lé ó ṣe mí láàánú. ẹjọ ewu la mọ̀rọ̀ bí ní Ọ̀yọ́ èmi rèé ìwọ rèé ó ń bi mí ọ̀nà ọ̀run dà ṣé mi kú rí ni nígbà tí ò ṣe pé mi ni mò ń ṣàdùn ni ṣó máa padà kújọ tó bá tiẹ̀ wá kú kí ni tiẹ̀ ń bẹ̀ gan ṣó wo o jẹ́ fámìlì bọ̀bọ̀ yẹn ni. ẹ wo ilẹ̀ tiẹ̀ ti ṣu ẹ wá mọ́. ṣó wá ń lé wa ṣó lé wa ń sìn. lé wa ń gbà yẹn kí wàá la máa jókòó sí jọ. inú wa ń lẹ̀ ṣé tí mo ti dáadáa. àwọn èmi ò tí yóò. ẹ wá torí ọlọ ṣáyé yín ni mo wá. lé wa lé ń gbà yẹn náà máa lọ. ìfún ẹ kàmpárì kan kàmpálà rẹ. ìwà yóò dààmú ní èrò ní agbọ́n bí ayé wọn rí sóhun tá a dẹ̀ ṣe ohun tá a ṣe tá ò ní kẹsàn-án sóhun tá a ṣe tá ò ní kẹsàn-án rẹ̀ ẹ̀san ń bọ̀ ẹ̀san ń bẹ̀ ẹ̀san ń bọ̀ ó dábàá. Kedere níwájú Ọlọ́run ọba àti la ẹ̀dá